ó lè ní mí. Orí mi ò pé, orí mi ti dàrú, orí mi ti dàrú, mi ò pé, orí mi ti dàrú, mi ò pé, orí mi ti dàrú. Wọ́n rí mistake ń bẹ̀ nínú ọ̀rọ̀ Allah wọ́n wá kọ́ ní èdè Kùrẹ́sì. Dáwà Yorùbá tó o bá ti rí tó fẹ́ fi bú mi, tó o bá ti rí mo lè máa sọ fún ẹ, mo máa ń tọrọ owó lọ́wọ́ àwọn èèyàn, máa ń pẹ̀lú mi privately, máa ń sọ ẹ̀mí ní social media, bóyá o lè lò yẹn náà lè rí kó fi bú mi. Kí ló fẹ́ fi bú mi? 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 Òpònú ẹ wo dàdàngọ́ní tí a pè lálágbe tó tún dunnú sókọọre ní gbéwiri ni àìlójútì babalá orí burúkú ni bí kì í bá ṣe pépé ti mú yàn láti lé só yẹ kí wọ́n máa pè lálágbe kínú rẹ̀ ó dùn. Bí wọ́n bá bu ọ lẹ́bùn kò sí ní tó burú bẹ́ẹ̀, ẹ yá mi lówó àní òtún burú sẹ́. Orí burúkú ni kéèyàn ó wá máa ṣètò nítorí ipò fẹ́ jẹun kó wá máa parọ́ fáwọn ẹ̀dá wípé jẹ́sìn òun lòún gbé. Àwọn òpònú tí ń tẹ̀lé làbárí bú. Bàbá tó ní ẹgbẹ́sìn lọ́dọ̀ rẹ̀ dà, a ò rí wọn lójú táyé. Ẹni tó fẹ́ parọ́ alẹ́lẹ́rìí òun wà lọ́run. Onírọ́ ni yín bọ̀ dáwèrè. Ẹ̀sìn Islam ò lè bàjẹ́, ó kàn bá yí ara rẹ jẹ́ pẹ̀lọ́run rẹ ni. Kí wọ́n tó bí ọ lẹ̀sìn wa ti ń bẹ. Báwa tá a wà ní sànmọ́ ní àkókò yìí gan bá tiẹ̀ wá kúrò láyé tán, àwọn ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí ó tún ṣe Islam. Ó bá ń sí mú ti bí ọ̀bọ, ẹni tó bá ti ń ṣe bí ẹranko ní. Ọ̀gẹ̀dẹ̀ ni ẹ bá ń wá fún bọ̀ọ̀dá bóyá ká máa fowó wò wọ́n ní zoo. Ẹ ò rí pé inú ìjọ rẹ̀ ti dahoro. Ìjọ tó bá ṣètò tí ò bú Islam kò ní léèyàn kankan tí ó wò ó. Àmọ́jọ́ tó bá tún ti tẹnu àbùkù lẹ̀sìn Islam wà yìí, àwọn dàdàngọ́ ní ò bá mọ̀ bẹ́rí wàìwàì. Ọ̀tá mi ni iní ń ṣe gbogbo wọn. Ìkórira tí wọ́n nífẹ̀ẹ́ sìn ló fa sábàbí àwọn gán kúkú mọ̀ pé kò lọ́gbọ́n nú. Kí ni pàtó èrè tẹ́ ti jẹ látijọ́ tó ti ń sorí burúkú kiri? Bó o bá mọ̀ pé o tiẹ̀ wá fẹ́ má gbé ní bàádà lọ jókòó sí junction, o lè wá gò dúdú ká lè mọ̀ pé wèrè ńlá ló jẹ́. Ọba mímọ́ mo bì ọ́ mọ́ bùnmi lọ́mọ wèrè, èyí tí ò ní lójútì láíláí. Adàgbà mọ́ níṣẹ́ lápá hangun ọmọ ọba mímọ́ mọ́ fún wa. Àtijọ́ tó ti wá ń hùwà bíi wèrè ká sáso ewúrẹ́ rẹ̀ pé méjì. Ó wá sọ pé òun ò fi jẹun, òun fi ń repo ní. Bọ̀ọ̀dá òpùrọ̀. Ó dáa tó bá wá rí bẹ́ẹ̀ tó o bá fi jẹun tó o sì lóò fi jẹun láti fi máa gbáwọn èèyàn gàn. Gbogbo ohun tó o kó jọ pátápátá lágbára Olúwa gbogbo wọn ó parẹ́ ni. Wọn ò tí ì ṣépè ìpékú ń bẹ nínú Bíbélì tẹ́lẹ̀. Gbogbo ègúnnú Bíbélì ni ó máa jẹ́ tiẹ̀. Bó bá ń gbóná jù ẹ bomi sí wa yìí. Irọ́ lèmi ò fẹ́. Amọ̀ lájèbù gbà àjèbù ni ọ́. Kó wá fẹ́ máa fi júùjú bojúùjú lójú fún wa, irọ́ ńlá ni. Àwọn àgùntàn tí ń tẹ̀lé ọ ló lè gbé ń gàn. Irú èmi kọ́ mọ̀nà kàì.